jẹ́ ká sáré sọ nípa matter tó ń trend nípa birthday ọmọ actress DAYO AMUSA tí wọ́n ṣe ní ọjọ́ Sunday, I think over the weekend anyway, last weekend. So mo rí pé birthday yẹn ó mú wàhálà wá because olórin tí wọ́n pè ní party ọmọ DAYO AMUSA dà pé ọmọ yẹn ṣe birthday just a year lọmọ yẹn ṣe. So wọ́n pe olórin ní party yẹn, olórin tó dẹ̀ pé ní party yẹn ó bẹ̀rẹ̀ sí ní kọ àwọn orin kan. So ó mention àwọn warrior báwo ló tẹ̀ ṣe kọrin yẹn náà, mo ti gbàgbé ṣe kọrin yẹn, mo ṣàmù kó dẹ̀ kó mention warrior nínú orin yẹn. Onítọ́ bá wà fún wa a máa wá fún wọn kind of, ó dẹ̀ mention àwọn warrior nínú orin yẹn. So mo wá rí wípé actress LIZZY ANJORIN bọ́ síta, àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé àwọn ni wọ́n bá wí nínú orin yẹn, àwọn ni wọ́n bá wí kọ̀ọ̀kan. Wọ́n dẹ̀ mú ọmọ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ tó ṣe birthday, wípé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé kò kí ń ṣe birthday ni ìyẹn ń ṣe, pé òkú ọmọ yẹn ló ń ṣe. I will first say it, Ọlọ́run ò ní ṣe ní òkú ọmọ yẹn á ṣe many years in this life lágbára Ọlọ́run. Mo wá fẹ́ ṣe analysis tèmi. I want to say my own candid opinion. It's just my opinion. Mi mọ̀ nípa tẹlòmíì. Opinion mi ni mo fẹ́ sọ nípa matter yìí. Because mi fẹ́ sọ nípa matter yìí tẹ́lẹ̀, but àwọn kan on DM mi pé they want me to say something about this, and I really want to say my own opinion. Firstly, mo wo video party yẹn dáadáa. Mo dẹ̀ rí pé wọ́n kan tó bá wá fún wa máa wá fún wọn. Firstly, let's be candid. I will say I don't support anyone. Orin tó lórin yẹn kọ ní party yẹn, orin ọ̀tẹ̀ ni. Ẹ jẹ́ ká sọ tọrọ, orin ọ̀tẹ̀ ni. Nǹkan tí mo ṣe sọ pé orin ọ̀tẹ̀ ni wípé olórin yẹn mọ̀ wípé àwọn tó ń jó lọ́wọ́ ní party yẹn, ó ní èèyàn kan tí wọ́n ń bá jà, tẹ́ni yẹn porúkọ group ẹ̀ ní warrior. Nítorí pé olórin yẹn mọ̀ lóòótọ́ warrior, anybody ló lè sọ pé òun warrior, but for the fact pé àwọn tó ń jó níwájú olórin yẹn at that moment, wọ́n ní èèyàn kan tó orúkọ ẹgbẹ́ ń jẹ́ warrior tí wọ́n jọ ń jà. Kò yẹ kí olórin yẹn kó dárúkọ pé tó bá wá fún wa máa wá fún àwọn warrior, kò yẹ kó dárúkọ ẹ̀. Because àwọn yẹn lọ sí party, wọ́n kàn lọ ṣàjọyọ̀ pẹ̀lú ìyá ọmọ yìí ni. It's just like olórin yìí gan, ó kàn fẹ́ put wọn into trouble ni. Olórin yẹn fẹ́ put àwọn ẹlẹ́ni into trouble ni, because wọ́n lọ party, wọ́n lọ ṣe fàájì, wọ́n dẹ̀ ń jó. Why do you have to mention that name when you know àwọn tó wà níwájú ẹ̀ tó ń jó yẹn? Kò sẹ́ni tí ò mọ̀ pé actress Ìyábọ̀ Òjó ó ní big fight pẹ̀lú actress LIZZY ANJORIN, or maybe I should say Alájà LIZZY ANJORIN. Ẹ ṣáà ti mọ̀ ẹni tí mò ń sọ. Kò sẹ́ni tí ò mọ̀ pé àwọn méjèèjì jọ ní fight. Why tí actress Ìyábọ̀ Òjó wá déwájú olórin yẹn tó bẹ̀rẹ̀ sí ní jó, tó wá jẹ́ pé lásìkò yẹn náà ni olórin yẹn wá bẹ̀rẹ̀ sí ṣe tó bá wà fún wa máa wà fún wọn àwọn warrior. That is very wrong. Mo dẹ̀ rí pé ní party yẹn actress DAYO AMUSA náà wà níbẹ̀ àti Mercy Aigbe tí wọ́n ń jó níwájú olórin yẹn. Mo ka àwọn message kan tí àwọn DM message tí actress LIZZY ANJORIN àti tó send sí actress DAYO AMUSA nígbà tí tó ṣẹ̀ṣẹ̀ bímọ, I think. So àwọn DM, àwọn messages tí wọ́n jọ send síra wọn lórí DM yẹn, wọ́n gbé sórí social media. Mo dẹ̀ ka message yẹn. Nígbà tí actress LIZZY ANJORIN sọ pé àwọn fẹ́ wá sí ìkómọ ọmọ yẹn o. So actress DAYO AMUSA náà wá ní pé kí wọ́n má wá o, àwọn ò fẹ́ kí wọ́n wá sí party yẹn o, pé àtòrò àwọn ò fẹ́ problem, àwọn ò fẹ́ àwọn fracas family whatever, pé kí wọ́n gbé àwọn sórí social media ṣá, that she wants her peace. For someone tó sọ pé òun fẹ́ peace òun, nítorí ẹ̀ o mi ìfẹ́ kí lágbájá báyìí wá sí party mi o, torí I want my peace, so I don't want social media fracas people to put me up there o. Èèyàn tó lè sọ nǹkan báyẹn, yes, all right, anybody ló lè sọ nǹkan tó bá fẹ́. Space ẹ̀ ni, my personal space, I don't want someone, so person to come there. Yes, opinion ló sọ,
Nobody can force her pé ẹni tí kò fẹ́ ní party ẹ̀ kó sọ pé kó allow ẹ̀ ní party ẹ̀. She might not want that, and she declared it that I do not want this. I do not want this because I want my peace. So ẹni tó wá lè sọ̀rọ̀ nǹkan báyẹn pé don't come to my party because I want my peace. I don't want social media fracas people to put me up there. Ẹ̀yin tẹ́ ẹ lè sọ̀rọ̀ nǹkan báyẹn Dayo, actress Dayo Amusa, tẹ́ ẹ lè sọ̀rọ̀ nǹkan báyẹn fún ẹni yẹn. Nígbà tó tẹ́ wá ń ṣe party yẹn, tẹ́ni yẹn ò dẹ̀ wá sí party yẹn. Tí olórin tẹ́ wá pè tó wá bẹ̀rẹ̀ sí ṣe tó bá wà fún wa, a máa wà fún wọn débi pé ó wá dárúkọ àwọn warriors. You claim that you want your peace. That's the reason why you didn't want this person. Tony group tó ń pè warrior kò wá sí party yẹn. Nígbà tẹ́ wá eventually ṣe party yẹn tẹ́ni yẹn ò dẹ̀ wá. Tó lórin tẹ́ wá pè wá ń dárúkọ warriors. Kò bá má forúkọ ẹni yẹn sí. Social media person ni yín, ẹ mọ ẹni tó porúkọ group ẹgbẹ́ ní warrior. Ó yẹ kẹ́ ẹ lè change ẹ̀ fọlórin yẹn. Bó ṣe pé kẹ́ ẹ ṣọwọ́ sí pé no. Please. Change. Àwọn èèyàn máa ṣe dáadáa. Bóyá àwọn tìyálé tìyàwó wà ní party. Bóyá olórin yẹn wá ń kọrin tí kò make sense. Tọ́kọ wọn bá wà ńbẹ̀. Ó lè juwọ́ sólórin yẹn pé no. Ẹ change. Mo rántí mo ti wo fídíò kan rí lórí social media náà ni tí former ìyàwó bóyá ìyàwó Alhaji Wasiu Ayinde Alhaja Fetia tí wọ́n lọ sí party kan. Olórin yẹn wá ń kí wọ́n mọ́ Alhaji Wasiu Ayinde. Immediately lóbìnrin yẹn sọ báyìí pé no. Má kí mi mọ́ ẹni tó ń kí mi mọ́ yẹn. No. Change. Má kí mi mẹ́ni yẹn because ó dà pé fight wà láàrin àwọn méjèèjì. That's why tó ṣe sọ pé no. Má kí mi mọ́. Olórin yẹn mọ̀ pé ọkọ wọn ni. Ẹ jẹ́ kí n kí wọn mọ́ ọkọ wọn ni. Ọ̀gá wa lọ́kọ wọn. Ẹ jẹ́ kí n kí wọn mọ́ ọkọ wọn. But for the fact pé àwọn ò fẹ́ pé àná èmi àtẹni yìí àjọ sí ní group rapport àjọ no má kí mi mọ́ má kí ẹsẹ̀kẹsẹ̀ everybody tó bá rántí fídíò yẹn lè sọ ẹsẹ̀kẹsẹ̀ lóbìnrin yẹn ti ṣe bẹ́ẹ̀ no. Wọ́n ṣe ti ń kí wọn àfẹ́ tí àyàwó wá sí no. Rárá change má kí mi mọ́. So actress Dayo Amusa lè simply ṣe ọwọ́ sólórin yẹn. Bólórin yẹn ṣe ti dárú nígbà tó sọ tó bá wà fún wa fún wọn. Ìyẹn sì normal orin ni wọ́n kọrin tí wọ́n ní. Olórin máa ń kọ oríṣiríṣi orin. Wọ́n lè kọ orin tí wọ́n bó ṣe wù wọ́n. Kò anybody. But pé wọ́n wá lọ dárúkọ ẹ ti kọ́kọ́ kọ yẹn síwájú ẹ wá dárúkọ àwọn warrior tó bá wà fún wọn. Ó yẹ kí Dayo Amusa tó ti claim pé òun fẹ́ peace òun. Òun ò fẹ́ kó gbé òun sórí social media. Ó yẹ kó ṣọwọ́ sólórí ẹ pé no ẹ change. No ẹ change because ó mọ̀ pé party ọmọ tòun ni. Ó dẹ̀ mọ̀ pé tó ti lè dárúkọ orúkọ tó dá yẹn wọ́n á gbé òun sórí social media now. Of course wọ́n á gbé sórí social media. Ibi tí èmi rí pé ó ti kù díẹ̀ káàtó tí actress Dayo Amusa ti ti jẹ̀bi ni mi like máa sọ pé èèyàn jẹ̀bi. Ibi tó ti kù díẹ̀ káàtó nǹkan tó ṣe bó tá máa sọ náà èèyàn jẹ̀bi náà ló máa pè náà. Ibi tèmi rí bẹ́ẹ̀ nìyẹn. Ó yẹ káwọn ṣe àwọn tó wá sí party tó ń jó ti wọn actress Ìyábọ̀ Òjó àti actress Mesa Igbe àwọn ń jó ti wọn ni. Àwọn ò lẹ́tọ̀ọ́ láti máa sọ anything fólórin. But ẹni tó invite olórin yẹn lè command olórin yẹn pé abeg change that song. I don't want that in my party. My party is for peace. I do not want that. Nígbà tó ti wá ìyẹn aspect ti actress Dayo Amusa. Nígbà tó ti wá rí báyẹn. Ẹni tó wá jẹ́ olórí ẹgbẹ́ àwọn warrior náà actress LIZZY ANJORIN. Ẹ̀yin náà ẹ bá ti gbé ọmọ yẹn ṣépè. Kò dá rárá kò dá. Kò sí bó ṣe lè wù kó jẹ́ ẹ bá ti gbé ọmọ yẹn ṣépè. So many times actress LIZZY ANJORIN ẹ máa ń ṣe show tẹ́ máa ń dárúkọ actress Ìyábọ̀ Òjó. Ẹ mélòó ní Ìyábọ̀ Òjó ti wá dá yín lọ. Ẹ máa ń dárúkọ tẹ́ máa dìdí dárúkọ. Actress Ìyábọ̀ Òjó lè lọ sí party kan wọṣọ kan kẹ́ wá kẹ́ gbá aṣọ yẹn wá kẹ́ máa ṣe aṣọ yẹn ò dá aṣọ yẹn ṣe kíní kan aṣọ yẹn ṣe kíní kan. Ó dẹ̀ mélòó tí actress Ìyábọ̀ Òjó wá fún yín lésì. Ẹ̀yin wá gbọ́ pé wọ́n dárúkọ warrior ní party. Ẹ sáré bọ́ síta. Wọ́n kò dárúkọ warrior wọ́n ti dárúkọ yín. Ẹ sáré bọ́ síta bẹ̀rẹ̀ sí fọmọ yẹn lépè. Kò dá. Ìyá ọmọ yìí ṣe wàhálà kó tó rí ọmọ ẹ̀ bí. Kò dá rárá. Kò dá. To be honest kò dá. Abíamọ ò kì í ṣépè. Èpè yìí ti pọ̀ jù lórí ọmọdé. Oníkálukú ló lẹ́lẹ́dàá tiẹ̀. Ọmọ kékeré mi orí ẹ̀ le gan. Ìṣẹ̀dá ẹ̀ le gan.
ìṣẹ̀dá ẹ̀ le gan ló ṣe yẹ ká máa wà careful. Bá ti gbé ọmọ yìí ṣépè, ìyá tó ṣe wàhálà. Mo wo so many interviews ti actress DAYO AMUSA tó grant tó ti ń sọ bó ṣe hard, how difficult it was for her kó tó di wípé ó rí ọmọ yẹn bí. Nígbà téèyàn tún wá rí ọmọ yẹn bí tó tún wá ń ṣe birthday ọdún kan fún ọmọ yẹn, kò wá yẹ kéèyàn kan wá sọ pé torí òun kò gbọ́ pọ́n dárúkọ òun kó kọ̀ dẹ̀ mú ọmọ yẹn kó gbé ṣépè. Ó yẹ ká máa ro tọ́lọ́ ọmọ gbogbo nǹkan tá a bá ń ṣe. Èpè yẹn ti pọ̀ jù láti máa sọ pé kì í ṣe birthday ọmọ yẹn ló ń ṣe, òkú ẹ̀ ló ń ṣe. Kó dáa, kò sábẹ́ ọmọ tó fẹ́ kọ́kọ́ mọ òun ṣọ́kú mọ́ òun lójú, kò sí. Èpè yẹn pọ̀. Ẹ̀yin bá kò dẹ̀ ignore. Tẹ́ bá dẹ̀ lè ignore, máa fèsì olórin gangan tó kọrin. Olórin yẹn lè máa face. If you cannot ignore, but it would have been a best thing if you can just ignore. Okay, warriors ni wọ́n dárúkọ. Wọ́n pe orúkọ mi mọ́. Tó yẹ pé wọ́n pe orúkọ mi mọ́ warriors, then I will come for them. But wọ́n pe orúkọ mi mọ́, anybody can be warriors. But that is not where I want to go to, because we all know orin ọ̀tẹ̀ lolórin yẹn kọ. Orin ọ̀tẹ̀ lolórin yẹn kọ. But kò kì í ṣe fọ́ọ̀tì àwọn tó wá sí party tó wá jó. Fọ́ọ̀tì olórin ni. Fọ́ọ̀tì yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹni tó pe olórin, gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ó yẹ kóun lè stop wọn. Ìgbà tí kò dẹ̀ ti wá rí báyẹn side ọ̀dọ̀ títí wọn. Ẹ̀yin ò bá má gbé ọmọ yẹn ṣépè. Ẹ yé gbá àwọn ọmọ kéékèèké ṣépè. Kò dáa. That is just my own. Èmi ò ń ṣe supporter anybody o. Anybody that knows me on this social media can tell I'm not a supporter of anyone. Mo lè ní kí lorúkọ ẹ̀ tèmi, mo lè ní preference. Tí preference mi tó bá ṣẹ̀ mí lọ́la, kì í ṣe tó bá ṣẹ̀ mí. Tí preference tí mo bá ní tó bá ṣe nǹkan tí kò dáa lọ́la tí n bá rí, I can come out and say pé nǹkan tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó. Nígbà tí actress LIZZY ANJORIN ṣe birthday wọn, the last one, tí kí lorúkọ ẹ̀ sister Tọ́pẹ́ Àlàbí tó invite wọn wá sí party yẹn, tí wọn kọrin ní party yẹn, ẹ lọ wo fídíò mi. I came out to speak about it. Pé nǹkan tí sister Tọ́pẹ́ Àlàbí ṣe ó wrong. Fídíò yẹn ṣì wà lórí post mi dèní. Pé nǹkan tí sister Tọ́pẹ́ Àlàbí ṣe ó wrong pátápátá 100% completely. I came out to speak about it. So tí n bá wá rí wípé èmi náà rí wípé ẹni tí èmi náà ti speak about yìí nígbà táwọn èèyàn ṣe nǹkan fún tí kò dáa, tóun náà bá ṣe nǹkan tí kò dáa fẹ́yàn, I should be able to say it. Sister actress LIZZY ANJORIN, ẹ máa lámojú kúrò. Ẹ foríjì àwọn èèyàn tó bá ṣẹ̀yìn. Kí mind yín lè clear, because you have business you are doing. Ẹ focus orí business yín. Ẹ fà àwọn èèyàn yìí lẹ̀. Kẹ́ ṣe life títí yín. Tó bá dé pé ẹ fẹ́ máa tó máa wá fún yín, ẹ fẹ́ máa wá fún wọn, then ẹ go for ẹni yẹn gangan. But àwọn ọmọ kéékèèké kò dáa. Even apart from ọmọdé gan, èèyàn tó jágbàlagbà gan tó ní parents, ṣé inú parents tí ẹ máa dùn yí pé wọ́n gbé ọmọ ẹ̀ ṣépè? Ṣé bẹ́ẹ̀ mi ṣe wà ní ti ṣé inú ìyá tèmi máa dùn pé wọ́n gbé mi ṣépè ni? No now. Bó tó bá tẹ̀ sì jẹ́ pé àgbàlagbà lẹ́ni èèyàn lè búyàn. Ebú sì dáa kéèyàn búyàn, orí ẹ̀ ò pé kíní kan gbẹ́nu ẹ lè búyàn. Àwọn bára ṣe máa ń sọ, wọ́n máa ń pe kíní kan ní àyè sọ, àbọ̀n ṣe máa ń sọ, èèyàn lè búyàn normally. But èpè too much. Most especially níbi tí ọjà ajé wà, kò dáa. People love you. People love you because you are beautiful. You have got how can I say it? You are beautiful. You are fashion conscious. I always say, I like people that is fashion conscious. I like that person. But èpè yẹn nìkan náà ni. Tí n bá ti ń gbọ́ tí yorùbá ṣe pé báyìí máa ń scroll bẹ́ẹ̀ pé irọ́ èmi ò dúró ń báyìí. Kò dáa, èpè ò dáa. Ẹ jẹ́ kí oníkálukú kó ṣe the right thing. Bí opinion tèmi tó ṣe rí nípa mátà yẹn ni mo ṣe sọ yìí. Bó ṣe rí nípa mátà yẹn ni mo ti sọ yìí. Tí ọ̀rẹ́ ò bá ṣe é ṣe kó oníkálukú dúró sórí ọwọ́ ẹ̀bọ, kéèyàn máa gbọ́ ọmọ ṣe pé kò dáa. That is just my own. So ẹ̀yin èèyàn, bóyá mo sọ dáadáa, bóyá mi sọ dáadáa, it's my opinion o.
tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí ó sọ lórí ọ̀rọ̀ Dayo Amusa àti Lizzy Anjorin. Ẹ ti gbọ́ bí ó ṣe sọ opinion rẹ̀ yìí tí ó ní lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí. It's my opinion.